ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Má gbó owó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Má gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Wọ́n kì í jó lówó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. Alájẹsẹ̀kù àjẹpamọ́lẹ̀ ní dájọ́. Sàámú wà nílé ó wí mi àjọ máa dọ́dọ̀ yín lẹ́sẹ̀ yìí ènì pẹ́ rárá a lérò wà nílé é lọ bí kan. bọ́dà Gani ẹ̀yin ni ṣùgbọ́n ayé mi ṣùgbọ́n ayé mi ni yín ṣé torí ẹ̀ lọ ṣe kọ́ ni tọ́ni ṣùgbọ́n kan bẹ́ẹ̀ láyé mi èmi ò fẹ́ mọ́ látòní lọ. Ọlọ́run bá mi tì yín dànù ni o. Ewu lọ́rọ̀ tẹ́ ń sọ yìí. Ṣé àwọn kìí bá ṣe ń gbé èèyàn láyé lọ́wọ́ lẹ̀ ṣe yìí? Ẹ̀ ń sọ movement mi fáwọn èèyàn yìí lẹ̀ jẹ́ kọ́ mọ̀ wípé mo wà lé. Ṣé ẹ fẹ́ ká yé pa mí ni? Ayé kò ní pa ẹ báyìí. Ẹ mọ̀ kí n máa láàkì kí n yọ séèyàn lójijì kó dàbí surprise. Ìtẹ́ ti wá sọ yìí nsìn kan. Ṣé wàhálà ni tó bá fẹ́ràn kan sí mi nínú ilé kan? Mi ò sọ fún yín tẹ́lẹ̀. Ṣé mi ò sọ fún yín rí ni? Ẹ kí wọ́n tẹ̀ fi ń dẹ̀jà. Ṣé ẹ fẹ́ gbé mi láyé lọ́wọ́ ni? Ẹ wo ẹ ṣáàjọ kẹ tó bọ́ ta èmi fẹ́ rí yín o kẹ tó jáde lọ bí tẹ̀ ń lọ mo fẹ́ rí yín torí bàbá ṣe ń gé yín lọ́wọ́ báyìí lẹ́bọ̀rù ká mi ìbọjọ́ tẹ fẹ́ jáwọ́ nínú ìwà pálapàla wèrè tẹ̀ ń wù yìí ẹ ṣáàjẹ kémi rí yín kẹ tó jáde o. tó ṣí bí ẹ wá kí ló máa ń ṣe yín náà tẹ máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ torí òpè ń gbà mí. Now àwítọ́nsìn ẹ sọ pé bọ̀dà Sàámú ọjọ́ ọ̀rọ̀ máa jáwọ́ nínú ìwà pálapàla kí ló dé ń ṣe báyìí ọwọ́ díẹ̀ dára la ń fẹ́ aṣáájọ fẹ́ rí wọn ni ẹ lọ́hùn ìwà pálapàla ṣọ́mọdé sí gbọ̀ǹkan tẹ̀ ń sọ kò make sense now. Orí ẹ̀yin méjèèjì burú. Bọ̀dà Sàámú. Orí yín burú dànù. Tí mo gbèjà yín. Ta ló ní kó gbèjà mi? Ta ló ní kó gbèjà mi? Ìjà tó gbè náà kí ló máa fi gbẹ̀yìn ẹ̀? Kí ni tẹ́ méjì fẹ́ ríbi fún? Kí ló jọ pàápọ̀? Ṣáàjọ gbélé ni? Ṣé mo mọ̀ yín rí? Ṣé do I know you? Ẹ̀yin wo what for? Kí ló ṣẹlẹ̀? Kí ló wá? Ṣé gbogbo ọdẹ bá ti rí mi ní kẹ́ máa pariwo ẹjọ́ mú bẹ́ẹ̀ yẹn má pariwo this time around. Mi ò lè calm down fún ẹ o. Tí n bá ti rí ara mi máa ṣẹ́ gìrì. Mi ìdẹ̀mọ̀ kan tó fà so mi ò fẹ́ jẹ́ kó sọ̀rọ̀ rárá mi ò fẹ́ kí ló ṣẹlẹ̀ kí ló dé. lọ́sàn-án mọ́yọ̀ mi máa ń jọ ẹ jẹ́ kí n farabalẹ̀ sọ̀rọ̀ tí mo fẹ́ sọ ẹ jù. Kì í ṣe wọ́n ló wá sínú ilé mi bí lọ́jọ́ sí kì í ṣe wọ́n ló jílùgbé tó gbé lọ sórí òkè kí wàá ní kókó kan tó wá. ọ̀rọ̀ life and death ni ó dẹ̀ personal sí ni ẹ jẹ́ ká yọra pẹ́. Brother Saamu. Kíni kí ló ṣẹlẹ̀. Kí ló ṣe? Kí ṣọmọ. Sobe, èmi ni kẹwẹ, má wo bùnmi. Ẹni sọ̀rọ̀. Ha! Sobe! Ẹ̀yin lọmọ yẹn rí tó fi ya. Ó yé mi náà lẹ́nu. Ṣé àwọn kan ọmọ yẹn ló jílù mí gbé ń bí tó gbé wá sọ́dọ̀ yín? Ṣé àwọn kan ọmọ yẹn ló ń kọ I love you sórí òkè? Ẹ dẹ̀ dèbí ń sin ọmọ yẹn rí yín ó dẹ̀ ya. Sobe. Mi ò mọ ohun tó lè fà á tó fi sá lọ bẹ́ẹ̀ yẹn. Ìpìnlẹ̀ tí Jésù fi lélẹ̀ léyìí tí bàbá aládùúrà ń tọ́ kẹ̀dà máa ṣe rò pé ó yẹ kúrò níbẹ̀ mo dúró lé Krista pátá. Ta ló ń yọ̀? Ta ló ń yọ̀? Ẹ ní sunkún ò sọ bẹ́ẹ̀. Ẹ ní sunkún o torí pẹ̀lú nǹkan tí mò ń rí pẹ̀lú gbogbo nǹkan tó ti ń ṣẹlẹ̀ ó ṣe clear sí mi ni o ṣé àwọn kò ní ṣìnà ni ó ní ṣìnà oníranù ni ó ní ṣìnà oníranù ni ẹni wèrè ń ṣẹ́jú sí o ẹjọ́ kí wèrè má bàa ṣẹ́jú sí yín sọ bẹ́ẹ̀ I want to see you now mo fẹ́ rí ẹ sí o mo fẹ́ rí ẹ o bọ́ síbí o bọ́ síbí járí ra ń kọ̀rọ̀ kojú má rí bí ó gbára lógún ẹ o gbogbo ara lògùn èmi ò nífẹ̀ẹ́ sí gbogbo Bragani kí ló ṣẹlẹ̀. ṣe bí jáde lọ bí ẹ lọ. lọ bí báwo sẹ́yìn ni mo kò tí mo ní kẹ́ ẹ̀ tẹ̀lé mi ni. èmi rẹ̀ sẹ́kọ̀ọ́ ìkọ̀mándì. kí ló ṣe yín dájọ́ bá kankan kọrin ta ló fi yín joyè. má bínú o.
ẹni jẹ́ kéèyàn mọ méèyàn máa bá sọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kéèyàn lè gẹ́ẹ̀tì òótọ́ ọ̀rọ̀ tòró ó máa délẹ̀ tán báyìí ó máa dẹjọ́ ni ó máa délẹ̀ tán máa dariwo kódà tó dà bẹ́ẹ̀ ó ní mo ṣe ń pè yín sọ bẹ́ẹ̀ kẹ́ ẹ clear ẹni tó bá wà bẹ́ẹ̀ fún mi ṣó ti yé yín sìn ẹ jọ ọ̀rọ̀ ọmọbìnrin ni o ọmọbìnrin tó rí yín tó yá yìí ìtorí ẹ̀ ni mo ṣe ń fẹ́ bá yín sọ̀rọ̀ ẹ jọ ọmọbìnrin ẹ sòótọ́ fún mi sọ bẹ́ẹ̀ ṣẹ́yìn àtọmọbìnrin yẹn ẹ ti rúnra rí rárá. ẹ má tanra yín jẹ kò sí séǹtì mọ́ láyé yìí bí mo ṣe wà ìbí ò kì í ṣe séǹtì ẹ̀yin bẹ́ẹ̀ ṣe wà iná ẹ̀yin ṣe séǹtì. séǹtì lèmi. séǹtì kí ni. séǹtì lèmi. saint janet. rárá o. saint kí ni. séǹtì lèmi. saint ọ̀rọ̀ ọ̀pọ̀. ẹ ṣe séǹtì jáde kí ni ẹ ti bímọ ni. pẹ̀lú ìyàwó mi tí mo fẹ́ nìkan ṣoṣo. ẹ̀ ń tẹ́ ti wá fẹ́ kó tó di pé ẹ fẹ́ yàwó yín kọ́ ẹ̀ ń tẹ́ ti fẹ́ kẹ́ tó fẹ́ yàwó yín kọ́ ṣé ò ló dìsíwájú yín ṣé ẹ lọ sí yunifásitì ni ṣé ẹ lọ yunifásitì ṣé ẹ kàwé ni ẹ lọ skul ni kó tó di pé Ọlọ́run pè yín ṣé ẹ ti rún àwọn èèyàn kan ni àbíkíní yín ò ti yọ. tó dẹ̀ ti pè mí irú ẹ̀ ò ṣẹlẹ̀ mọ́. kò ṣẹlẹ̀ mọ́ ẹ̀yìn ni mo fẹ́ kẹ́ ẹ mọ́ múlò kẹ́ ẹ̀ ní jẹ́wọ́ ni màá máa sọ fún yín ni pé ọmọ ti bí ń kọ́ ìtìbí tó ti yé yín kó tó di pé ẹ fẹ́ yàwó yín kò sí history ayé yín tí mi ò mọ̀ o biography yín ọwọ́ mi ló wà o tẹ́ ẹ bá ní nǹkan ṣe pé ẹ ní nǹkan ṣe wọ́n wá ń ka biography yín fún yín ẹ wá dúró tó bá omi ti ṣáìdì tí mò ń sọ ìkúrò nù biography yín láàrin èrò máa ń nawọ́ ni máa yẹ kọ́ mọ̀ pé ti rún àwọn ọmọ kan rí kẹ́ ẹ tó fẹ́ yàwó yín ìyẹn ni mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ ẹ̀ẹ́dẹ̀ parọ́ àwọn eléyìí tẹ́ ẹ ti wá márì tán tẹ́ ẹ̀ẹ́dẹ̀ jẹ́ ránṣẹ́ Ọlọ́run tẹ́ ẹ tún parọ́ ẹ̀ ló ń dùn mí ẹjọ́ ẹ ti rúnra tẹ́ ẹ mélòó. èmi àti ta ní. ẹjọ́ ṣé ẹ ti fi pọ́nrán lọ́mọ ìrí kó tó lè rí yín kó máa sá. yọ síbi. bọ̀dá Sàámú. kí ló tó dúró bẹ́ẹ̀ tó yọjú náà. tí mo dúró níwájú lẹ́mi ẹjọ́ ṣé ilẹ̀ bá mi sanwó yàrá mi ni. Really? níwọ. nǹkan tó yẹ kẹ́ béèrè béèrè ṣé ẹ ti fẹ́ra rí oúnjẹ ṣé ẹ ti fẹ́ra rí èwo ni ṣé ẹ ti fi pọ́nrán lọ rí ṣé ẹ ti rúnra rí ẹ ti ẹ̀ rò pé èèyàn lọ ni wọ́n kẹ́tì ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ṣe máa sọ. má bọ̀ wá bá mi bí orí ẹ̀ ò pè yọ síbí ṣé pọ́nrán ránṣẹ́ Ọlọ́run tó yàtọ̀ sí pọ́nrán ọmọ ọjọ́ ni ṣé kí n máa da pọ́nrán pè fún sọ bẹ́ẹ̀ ni ṣé sọ bẹ́ẹ̀ mọ tó ń jẹ́ pọ́nrán ni àbí pọ́nrán yàtọ̀ síra wọn mo dẹ̀ bí lè rè pé ṣé ó ti fi pọ́nrán lọ́mọ yẹn rí tó o bá kú bẹ́ẹ̀ máa kún ẹ lára o. kò sí nǹkan tẹ́ máa ṣe bẹ́ẹ̀ ṣe máa lè tẹ́ máa pariwo ní ariwo náà la rí yín sí ní kí ni. oníranú òsì báwo lè fẹ́ jẹ́wọ́ ọmọ kò dúró máa tì pọ́n ti fi pọ́nrán lọ́yọ̀ rí nínú aṣọ funfun. bọ́dá Sàámú. ta lélẹ̀. ẹ máa sọ̀rọ̀ lọ. ta ni. pẹlẹbẹ. àwọn máa yọ tán ni o o máa pẹlẹbẹ tán ni o èyí tó bá kù nínú ọ̀rọ̀ ẹ wàá mú un bí tó ọ̀ ní kúrò bẹ́ẹ̀ yẹn tó o bá wọlé bẹ̀ máa sọ kí ní gbà orí ẹ̀. kí ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bàbá àwọn èèyàn gbogbo gbà. olóṣì gbogbo yín ọlọ́ọ̀lẹ̀ tí mo gìrì báwo ni sọ bẹ́ẹ̀ ṣe fẹ́ jẹ́wọ́. ẹ ti rún àtìtọ́ ẹ̀ mélòó. ọ̀sán àbọ̀ ọba tèmi sáré bọ̀. màmá lọ sọ́jú. pásítọ̀ sọ bẹ́ẹ̀. ó important máa lọ. mo ń kí yẹn dáhùn. mo ti kẹ́ ó wà confidential jọjọ máa lọ. mo ti gbọ́. ẹ jọ ṣé ẹ̀yin àti ẹ ti gúnra yín rí. bọ̀dá Sàámú. long ṣọ́ọ́ mi sí gbogbo yín náà gbogbo ẹ̀ máa lọ wájú rẹ̀. wọ́n ti lọ tán bóyá ẹ jẹ́wọ́ fún mi. bọ̀dá Sàámú mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ má ta epo sí àlà mi. àlàlẹ̀ mi náà wọ̀ tí yín kan jẹ́ white tèmi jẹ́ kọ́lọ̀ mi ní kí ni alálàjọ́ wọ̀ alálàjọ́ tọ́lọ́pàá bá dé sèmi náà máa mú o tọ́lọ̀ bá ṣẹlẹ̀ tán sèmi náà máa mú o wọ́n á ní sàmúlòmọ́ everybody sàmúlòmọ́ gbogbo èèyàn ohun tó ṣe mí ni ẹ̀ bọ́ báyìí jẹ́ ká clear ọ̀rọ̀ wa o ẹja clear ọ̀rọ̀ wa o ẹja clear ọ̀rọ̀ wa o kò sọ̀rọ̀ ipò àlà nínú tó wà lẹ̀ kò sí yẹn o ẹja clear tó bá wà ń bẹ̀ o ṣé lóòótọ́ ẹ fẹ́ rí àbẹ̀ ẹ fẹ́ rí ṣé ó tán. bọ̀dá Sàámú. sá. ọmọbìnrin tá a wá ń sọ yìí mi ò rí rí. ẹ ò rí rí. mi ò mọ̀. ẹ ò mọ̀ ẹ ò rọ́mọ yẹn rí ẹ ò mọ́mọ yẹn is that it? Is that your final answer? That is it. ẹ ò rún rí ẹ ò gún rí ẹ ò gbọ́n rí mi ò rí rí. ẹ ò lo pọ́nrán yín fọ́mọ yẹn rí. mi ò rí òun fún rẹ̀ rí. ẹ tún rí náà báyìí. rí náà ni. ẹsẹ̀ rí báyìí ni ẹ dẹ̀ rún rí ó dẹ̀ rí yín ó dẹ̀ ń sá. Is that your final answer? My G. No problem. Àmọ́ tó bá délé tán màá ní mo sọ fún yín torí gbogbo ọ̀rọ̀ tá à ń sọ ìlú ti rékọ́dẹ̀. ká lọ kábọ̀ kan ò sí níbẹ̀ o Saamu bọ̀dá
Saamu Alajo. Ìjọ jẹ́ kí n lọ kí wọn. Mo rò kò rí ẹ̀ ò pè ṣá. Ó lè lọ sẹ́niwẹ̀ bó ṣe wà yẹn dìde kó kúrò níbí. Olóṣìlẹ̀ yẹn ọmọ yọ mi ò sọ́rí láti sọ lórí òkè o. Kí ni nǹkan tó wà lọ? What is your aim? What is your mission? What do you have in mind? Tó bẹ̀rẹ̀ sí ní sáré káàkiri, o wá sílé mi o jílùgbé, o gbé wá sórí òkè ń bí, o kọra dáradára sórí ẹ̀. Mo pàdé ẹ lọ́nà, o ló fẹ́ bá mi sọ̀rọ̀. O wá sórí òkè sọ bẹ́ẹ̀ bí wọ́n ló wá kọ́ síbí. Kí ló wá kọ́ síbí náà? Kí ló kọ́ síbí? Kò sí nǹkan tí o kọ tán sá. Ó kọ Pastor Sobe, no matter what, you are mine. Ó lé ẹ̀yin máì. Ìyẹn ló kọ́ ń bì báyìí. Ọ̀tọ̀ ni tó tún gbé wá sílé, ó dìde gbé gift wá sílé ni. N bá wo orí ẹ̀ wò ló kọ Pastor Sobe, irun imú mi. Náà ẹ stop ẹ̀ wọlé rí. Ó ṣe máa pè yín nírun mú. Bẹ́ẹ̀ ṣe tó ìkólẹ́yìn irun mú. Ẹ̀bí. Ń gbọ́. Ó sọ pé sọ bẹ́ẹ̀ di irun mú ẹ. Ṣẹ́rí, irun mú máa ń ṣòro yọ̀, wọn ò lè dédé fàyọ̀ tó máa ń dùn irun wọn. And mo fẹ́ kí Pastor Sobe mọ̀ pé I will be very very difficult for him to remove in his life. Má bínú. Oh my G! Ayé àwọn ọmọ ìtì irun sínú ayé. Kí ló fi ronú débẹ̀? Ó lọ́pọlọ àti gbégbé sí ayé, ó lọ́pọlọ àti compose ọ̀rọ̀. Ó pé ó dín dí èèyàn ní irun mú, which is true. Ohun tó sọ ni pé òun ni irun mú yín. Ẹni ẹ̀mọ̀ kí irun mú lè lóòótọ́. Kò sí bó ṣe máa farun mú àbọ̀gbọ́ tó ò ní fa àgbọ̀n mọ́. Ó wá ní òun ni irun mú yín wípé ó máa difficult fún yín láti yọ òun kúrò nínú ayé yín. Ẹ wo àròjinlẹ̀ tọmọ èrò wo Ọlọ́run afa ìyọ ni o. Torí mi ò mọ ìpinnu ẹ tí mi ò bá trust sọ bẹ́ẹ̀ ńkọ́ tí ò bá jẹ́ pàwọ́ àdígbàgbọ́ ló sọ bẹ́ẹ̀ pé èèyàn Ọlọ́run ńkọ́ ó ti gbá wa méjèèjì gúnra. Gbogbo èrò ọkàn mi ni wípé onípọ́nrán sọ bẹ́ẹ̀ lọ́wọ́ pé oníṣèpù aago méjì àbẹ́ má jẹ́ ìṣìṣọ́ ìwọ ọmọ burúkú yìí. What is your intention? Brother Saamu. What is your aim and intention here? Tá a bá lọ síbi kan sì ká padà dé káwọ̀ bí lálẹ́ yìí olóò ti wà lọlé lọ tún ti wá sórí òkè bí mo ṣe wẹ̀ dìde lọ báyìí. Brother Saamu ní sùúrù ṣé bí mo ti ro gbogbo nǹkan náà tí mo ṣe mo ti rò pé kò yẹ kí n ṣe bẹ́ẹ̀ mo dẹ̀ fẹ́ wá sọ sórí èdè ìjọ jẹ́ kí n lọ sọ sórí fún un. Olóò ti gbọ́. Mo ti gbé bẹ̀. O ti gbọ́ sórí. Ṣé ó gi mọ́ bí sódà mo máa mọ̀ kó dénú yín. Ó ní bá ògì òṣèré ní dé. Saamu, calm down now. Kò ṣe yìí no fẹ́ hug daddy no ṣá fẹ́ hug ẹ wo daddy bó ṣe wá yìí òun ò lè rárá gbogbo wa la máa hug even èmi mo máa hug daddy dáadáa. Ẹ dìde ke lo hug wọn ṣé bó fẹ́. Mo rò pé mo rí olóṣì ọmọ nìyẹn. Ìwọ bẹnu gbígbẹ burúkú yìí ó wà lórí òkè ó gbàdúrà pé k'Ọlọ́run jẹ́ kí ìdérí ọtí àyà ẹ kó di òróǹbó from òróǹbó kó di pọ̀pọ̀ wèrè ààrẹ òun tọrọ ọ́gì káàkiri ẹlẹ́nu gbáṣú ẹ̀ láfẹ́ ń wá ohun ojú mi rí láfẹ́ ń wá ohun ojú mi tó rí gbẹ́gi ọmọ òṣì ara àwọn problem tẹ ní gangan nìyẹn o sọ bẹ́ẹ̀ you are too nice kò dẹ̀ sí bẹ́ẹ̀ ṣe máa nice tó bẹ́ẹ̀ ṣe nice tí ò ní máa rí àwọn ẹbí kọ̀ọ̀kan nígbà tẹ́ ẹ̀ hug irú eléyìí kò ṣe ní rò bí nǹkan míì tẹ́ ẹ bá ti fúnyàn láyè tó ti ń hug yín tẹ́yìn náà hug ẹ̀ padà èròkèrò àmọ́ àwa sí wọn lọ́kàn. Brother Saamu náà. Brother Saamu. Má dọ̀dọ̀ mi o. Afọmọ ẹlẹ́yẹkú gbáǹbábòlò àtúká nínú ilẹ̀ forí òkè mọ́mú dúdú àti pupa wọ́n jẹra wọn níyàn adíẹ́fọ̀ mìnàmìnà sọ bẹ́ẹ̀ wọ́n gbógun bàbá yín lórí òkè Jésù Kristi Jesus Christ wọ́n lè Ọlọ́run gẹ́gẹ́ èmi àti Ṣeun ti fẹ́ra fún 4 years mi ò fìgbà kan lóyún. Péjú ó máa padà bá mi lọ sí store yẹn o. Jọ̀ọ́ ó máa bá mi lọ torí àwọn nǹkan wà important sí mo need àti mú store yẹn. Hello sister ẹ jọ̀ọ́
fẹ́. No, ẹ̀yin kọ́, àwọn. Bẹ́ẹ̀ni, ẹ̀yin mo fẹ́ rí mà. Ẹ káàsán. Ẹ má bínú. Mi ò ní fẹ́ kẹ́ rí mi bákan. Mi ò ń ṣoníbàárà, mi ò tọrọ owó lọ́wọ́ yín, ṣùgbọ́n tẹ́ ẹ bá fún mi, máa gbà á. Mo kàn fẹ́ gbà yín ní ìyànjú kékeré kan ni. Mi ò mọ bí tẹ́ wà lọ́wọ́lọ́wọ́ báyìí, mi ò mọ nǹkan tẹ́ ń ṣe, mi ò mọ̀nà tẹ́ ń rìn. Ṣùgbọ́n nínú gbogbo ohun tẹ́ bá ń ṣe ní ayé, tẹ́ bá fẹ́ bá wọn ṣe nǹkan rere láyé, ẹ gbìyànjú, ẹ make sure wípé ẹ fẹ́ èèyàn Ọlọ́run. Tẹ́ bá fẹ́ bá wọn kọ́lé láyé, tẹ́ fẹ́ bímọ, tẹ́ fẹ́ ra lé, tẹ́ fẹ́ ra mọ́tò, ẹ gbìyànjú kẹ́ fẹ́ èèyàn Ọlọ́run. Òun lẹ gbọ́dọ̀ fẹ́ o. Bí bẹ́ẹ̀ kọ́, á lé o. Á lé gidi gan. Ọ̀yànyànyàn, ọ̀yànyànyàn. I dey shame. Na why I no wan do am. You are dying in silence. Ire o. Sister mi, kí wàá lè fẹ́ ṣe báyìí? Èèyàn náà. Mi ò mọ ọkọ. You're welcome. How you doing? Kí ló ṣẹlẹ̀? Kò sí kan tó ṣẹlẹ̀ nǹkan ayọ̀ ni ṣùgbọ́n. And more so, congratulations to you. Congratulations. Congratulations on what exactly? Máa wò ẹ́. Nǹkan rere ló ṣẹlẹ̀ sí ẹ. Tèmi náà dé ń gbàdúrà pé kó ṣẹlẹ̀ sẹ́mi náà. Kí ni gbogbo eléyìí? Yẹmi láre, kíyàn kan dé sọ̀rọ̀ fún mi nínú yín náà. Calm down. Ẹ wo, àǹtí mi ńkọ́? Gbé fún kí ló dé? Ọ̀sán tó bí tẹ́lẹ̀ díẹ̀. Ọjọ́ wẹ́ẹ̀dì a máa já gbogbo ẹ̀rù. A máa já irú ẹ̀rù. Ọlọ́ọ̀sẹ̀. Ẹ ṣé gan, mo appreciate yín. Kíkẹ́, I love you so much. I appreciate everything about you. Kíkẹ́. Kíkẹ́, you marry me? Say yes, say yes, say yes, say yes, say yes, say yes. Ṣé Sobe mi lọ́rùn? Ṣé pé tí n bá fẹ́ Sobe mi ò lè jẹ́yàn láyé? Ṣé pé Sobe is the father of my unborn kids? Ṣé pé Sobe ló máa sọ mí di èèyàn, ló máa sọ mí dolóríire láwùjọ? Ọlọ́run ń parọ́. Gbogbo nǹkan tó bá gbà, gbogbo nǹkan tó bá gbà ní ayé, ní ọ̀run. Sobe gbọ́dọ̀ jẹ́ bíbí mi o. Sobe. Ṣùgbọ́n báwo mo ṣe wá fẹ́ ṣe báyìí? Pẹ̀lẹ́ o, arábìnrin. Ilé. Ṣùgbọ́n gbogbo kómi ni pé
ṣó lè ṣe gbogbo nǹkan tí mo bá ní o ṣe. Bàbá kò sí nǹkan tẹ́ni ìṣe tí mi ò ní ṣe. Ọlẹ́ ẹni tó ní kó wá sọ́dọ̀ mi ni o torí ìgbà tójú ń pẹ́gùn mi àwòdì rẹ̀ ni mo rí. Tó bá ti lè ṣe kò séwu gbogbo tí ń rùn lẹ̀ ó tán ṣùgbọ́n èyí tẹsẹ̀ bodò tán kó tó máa pariwo òtútù o rò lẹ́ẹ̀mejì o. Mo ti wò ó. Tán òun rèé ẹni tó wí fún mi pé ìfẹ́ ìwọ àti ẹ̀yin ń ṣe ségesège òun rèé o atákéré ìyọ́dún ni gbìyànjú pé kinní kàn án lára bọ́bá ìfilẹ̀ kàn án la ìfẹ́ yóò gbiná padà ní bẹ́ẹ̀ mo wí fún ọ òun rèé àmọ́ bífẹ́ yín bá gbiná tán bọ́ọ̀bá tún fẹ́ dẹ̀ ẹ́ díẹ̀ àtúndẹ̀túndẹ̀ ṣùgbọ́n ẹ gbìyànjú ọmọkùnrin náà ọmú débí òun rèé ọ wá léèwọ̀ kan èèwọ̀ tí ń bẹ ń bẹ ni pé kò gbúdọ̀ kanlẹ̀ títí tí ó fi kan arákùnrin ọ̀hún lára ṣùgbọ́n tó bá kan arákùnrin ọ̀hún lára tán bó bá wù ọ́ o lè tẹ̀ mọ́lẹ̀ bó bá wù ọ́ o lè sọnù ó ti ṣiṣẹ́ tá a fẹ́ jẹ́ ó ṣe ṣùgbọ́n gbìyànjú pé ó kàn án là. Bàbá kò ní kanlẹ̀ má jẹ́ ó kanlẹ̀ o má dẹ́jà o tán òun rèé. ìṣẹ̀dá rí ó tẹ̀lé ọ. Mi ò dẹ̀ fẹ́ jẹ́ kọ́rọ̀ mi dàbọ̀ ọ̀rọ̀ mọ́ mi. First marriage wọn ò bímọ. Wọn ò dẹ̀ mọ̀ pé àwọn àti ọkọ wọn wà compatible. Mi ò dẹ̀ fẹ́ yẹ kọ́rọ̀ tèmi dàbí tiwọn. Torí ẹ̀ ni mo ṣe sọ pé èmi ń tèmi o. Mo máa lóyún kí n tó ṣe wedding. Ó dẹ̀ difficult fún mi látọ̀dọ̀ Ṣeun. Torí ẹ̀ ni mo ṣe gba ọ̀rọ̀ ẹnìyẹn gbọ́ pé kí n lọ fẹ́ èèyàn lóhùn. Ṣé dé rí? Pásítọ̀ sọ bẹ́ẹ̀ ni mo rí lójú àlá. Torí ẹ̀ mo ṣe gbàgbọ́ pé ẹni yóò parọ́. Ṣé o ti gbọ́ rí ní primary school? Àbí ní kìndàgátì pé àlágọ̀? Ṣọ́kọ̀ yín Yorùbá school? Ṣọ́kọ̀ yín túmọ̀ àlá? Tó bá kọ́ ẹ̀ túmọ̀ àlá wà bọ́kọ̀ àlágọ̀. Nítorí pé mọ́mí ẹ ó fi ọ̀kan kan wọ́n jọ wà pọ̀ títí ìyẹ́ ò ṣe kí ni ìyẹ́ ò bímọ fún wọn wá lọ ìyẹ́ ò mọ̀ pé àwọn méjì ò lè bímọ fúnra wọn òun ló ṣe fẹ́ lóyún kó tó ṣe wedding tó bá fẹ́ lóyún kó tó ṣe wedding tó wá ní pé kò fẹ́ èèyàn Ọlọ́run ṣé èèyàn Ọlọ́run tán ni kò fẹ́ ṣé ìránṣẹ́ Ọlọ́run pé àbí ẹni àmì òróró Ọlọ́run listen kódà kan ní kò fẹ́ ìránṣẹ́ Ọlọ́run ìṣòro tí gbogbo yín máa ń ní pọ̀ gan o ìránṣẹ́ Ọlọ́run ló gbọ́dọ̀ fẹ́ ó máa dúró àwọn èèyàn tó wà ní Pentecostal tó wà ní chọ́ọ̀chì káàkiri gbogbo chọ́ọ̀chì àgbáyé tó wà ní bẹ́ẹ̀ dọ́là tó jẹ́ pé lórí ìpín wọn ní kó fẹ́ ìránṣẹ́ Ọlọ́run ni ibẹ̀ náà bá darúgbó sí orí ìpín ní kó fẹ́ ìránṣẹ́ Ọlọ́run lẹ́lòmíì ṣe gbaṣẹ́ church wedding ló ṣe gbaṣẹ́ church worker kó lè ní access sọ́dọ̀ pastor irọ́ dẹ̀ ni ẹbẹ́ fọ̀lá bàtà ẹyọ bẹ́tì omi ló mú kú ni ṣé ìránṣẹ́ Ọlọ́run tẹ́lẹ̀ fẹ́ lọ fẹ́ àbí èèyàn Ọlọ́run tẹ́lẹ̀ fẹ́ lọ fẹ́ kò níyàwó lé tẹ́lẹ̀ kò lẹ́ni tó nílé tẹ́lẹ̀ ọkọ tó fẹ́ kò dìgbà téèyàn bá jẹ́ pásítọ̀ kó tó di pé jẹ́ èèyàn Ọlọ́run kò dìgbà téèyàn bá jẹ́ ẹni àmì òróró kó tó di ìránṣẹ́ Ọlọ́run kò dìgbà tó bá gbé àgọ́ àti bíbélì kó tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ní iṣẹ́ tó lúkàlùkù ń ṣe àti ọ̀nà tó lúkàlùkù wà ìránṣẹ́ Ọlọ́run ní gbogbo wa àìmọye ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n ti bọ̀nà jẹ́ tí wọ́n ti bayé jẹ́ ìrànrú eléyìí tí wọ́n sọ fún ẹ yìí irú mẹ́sẹ̀gì tí wọ́n sọ fún ẹ yìí ó ti kó ẹlòmíì sínú ìgbèkùn ẹ má bínú sá o ó ti kó ẹlòmíì sínú ìgbèkùn tí o dẹ̀ jáde ń bẹ̀ títí tó fi darúgbó débi pé ẹnì kankan ò lè pè mọ́ pé mo fẹ́ fẹ́ lórí pé ẹni báyìí náà ni kò fẹ́ o ẹni báyìí náà ẹ jọ̀ torí Ọlọ́run ṣé Ọlọ́run tá à ń sìn náà ló kàn máa sọ sí èèyàn kan létí pé wàá Mary wàá Mary ìránṣẹ́ Ọlọ́run ni kò lọ fẹ́ àbí ìránṣẹ́ ẹ̀sà kò yé mi ní o mi ò mọ̀ o
ìran message ó ti kó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sínú gbèkùn jìnnà. Ìránṣẹ́ Ọlọ́run gidi wà o, ìránṣẹ́ Ọlọ́run alààyè tí wọ́n ń tún ayé èèyàn ṣe wọ́n pọ̀ rẹpẹtẹ o, àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ pé wọ́n ti fi kó èèyàn sínú gbèkùn lórí pé wọ́n sọ pé wọ́n ní má ṣe é. Tẹ́lómi bá gbọ́ mẹ́sẹ̀gì báyìí wọ́n máa lọ sórí òkè káàkiri, wọ́n máa sáré káàkiri ní. Bọ̀dá Sàámú, Bíbélì wípé àwọn ènìyàn mi ń ṣègbé nítorí pé wọn ò ní ìmọ̀. Mọ́mọ́, ṣebí líftíkù ló ti sọ? Ọ̀pọ̀ àwọn wòlíì èké òun ló ti kúnnú ayé báyìí. Kò dẹ̀ sí nǹkan tí wòlíì èké ò kì í sọ fún ènìyàn tán bá rí pé ó gbọ̀jẹ̀gẹ́. Ẹ wá rí èmi lójú oorun ti yín lórí ohun tẹ́ ẹ ti gbàgbọ́ lọ́kàn yín, ẹ gbé lọ sójú oorun. Ẹ wá rí èmi. Ta ló sọ fún yín wípé màmá ti yín yẹn wọn ò lè bímọ nílé ọkọ? Àbí ta lẹni tó sọ fún yín wípé ẹ̀yin fúnra yín lè ṣe ohun tẹ́ ẹ wà ẹ lè bímọ ń bẹ̀? Tẹ́ fi wá gbàgbọ́ wípé kò síbi tẹ́ ẹ lè lọ, ẹ̀yin náà ń wá èèyàn Ọlọ́run kiri. Kò síbi tí èèyàn Ọlọ́run ò sí, gẹ́gẹ́ bí bọ̀dá Sàámú ṣe sọ. Gbogbo wa la gbọ́dọ̀ kíyèsí bí a ṣe ń gba ìran. Tá a bá gba ìran, a gbọ́dọ̀ gbé lọ́nú ẹ̀mí, ká fi ẹ̀mí gbé e wò wípé ṣé ohun tí mo gbọ́ yìí ṣó wà nínú Ọlọ́run àbí kò sí nínú Ọlọ́run, kí n tó gbé ìgbésẹ̀ lé lórí, kí n má bàa ṣìnà. Ìgbé ayé tẹ̀yìn gbé ń sè, ìgbé ayé ẹni tó ṣìnà ni o. Bẹ́ẹ̀rí, ẹ tún lọ sílé babaláwo láti lọ gba oògùn láti fẹ́ fi fẹ́ òjíṣẹ́ Ọlọ́run. Tí ìbá wá ń ṣe òjíṣẹ́ Ọlọ́run tó kún fún iná Ọlọ́run àti ẹ̀mí Ọlọ́run, bẹ́ẹ̀ ṣe máa gbé ṣubú nìyẹn. So mo bẹ̀ yín, ẹ jẹ́ ká máa fi àyè gba ẹ̀mí Ọlọ́run láti máa fi dán àwọn ẹ̀mí tí kì í ṣe ẹ̀mí Ọlọ́run wò. Mo ti márì, mo sọ fún yín nígbà tẹ́ wá sọ́dọ̀ mi, mo ní mo ti márì, mo ti bímọ. Kọ́mọ̀tì ẹ̀sán kọ́, ṣé bẹ́ẹ̀ ṣe fún yìí èèyàn kan kọ́ ló máa jètè yín, èèyàn kan ló máa wà lábẹ́ yín, tẹ́yìn máa wà lórí ẹ̀. Tẹ́ni àwọn máa pariwo pé Sobe go harder, Sobe give it to me from the back, go harder, Pastor Sobe go harder. Àbí ó dìgbà tí wọ́n bá sọ fún ẹ, kò yẹ kó mọ̀ kéèyàn kan wà tó sọ pé go harder fún Sobe. Ọkọ ẹ lè jẹ èèyàn Ọlọ́run, tọ́kọ ẹ bá ti ń hùwà mímọ́ tó hùwà mímọ́ tí ò ṣe ládáradá, ọkọ ẹ ò kì í ṣe èèyàn èṣù, èèyàn Ọlọ́run náà lọ́kọ ẹ, kò ní dandan kó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ẹ máa lé káàkiri nítorí wọ́n sọ bẹ́ẹ̀ fún yín. Tó ń torí Ọlọ́run, ẹ jẹ́ fàyè gba ẹ̀mí Ọlọ́run, kémi Ọlọ́run lè máa darí wa láti mọ ohun tó tọ́ àti èyí tí ò tọ́. Ṣé wá rí ṣeun tẹ́ ẹ sọ yẹn, ṣé ṣeun yẹn ò nífẹ̀ẹ́ yín ni? Ó nífẹ̀ẹ́ yín, ṣẹ́yìn náà ò nífẹ̀ẹ́ ṣeun ni? Ẹ padà sọ́dọ̀ ṣeun, ẹ ṣègbéyàwó alárinrin. Bíbélì ní ẹ má ṣe jẹ́ kí àkéte yín, ẹ má ṣe jẹ́ kó ní ẹ̀gbin. Ẹ padà sọ́dọ̀ ẹ̀, gbogbo wípé ẹ fẹ́ lóyún, ẹ fẹ́ bímọ, kẹ́ ẹ tó ṣe wedding yẹn, ẹ cancel ẹ̀. Ọlọ́run á fún yín lọ́mọ tí yín lásìkò tó tọ́ sí yín. See as pretty as you are. Ó dé wá dàbò káàkiri, ò lé ọkùnrin káàkiri, ó tún lọ ń ṣoògùn, ó lọ ń ṣoògùn. Ìwọ tó beautiful báyìí, ọmọlé babaláwo ní èjì ẹ lọ́mọdé ẹ. Ẹ ti desperate jù. You are too desperate. Ẹ̀yin ọmọ sí kò yé mi. No, this is serious. Ẹ wo Sobe, mo mọ̀ kẹ́ máa tún fẹ́ gbàdúrà fún o. Kẹ́ tó bẹ̀rẹ̀ àdúrà jẹ́ kí n máa lọ. Ká tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run ò jẹ́ kó rí wá gbàbọ̀dé. Kò sí wàhálà, ẹ̀dẹ̀ tọ́jú ògùn sanwó lè wúlò. Ṣẹ́yìn máa mú lọ. Rárá, evidence ló máa jẹ́ fún yín, Ọlọ́run má jà rí bí nǹkan lè ṣe. Evidence ló máa jẹ́ fún yín. Bọ̀dá Sàámú, ẹ jẹ́ á gbàdúrà. Ó dà. Ọlọ́run á gbé orúkọ yín ga, ẹ gba ọpẹ́ wa. Fún ìfẹ́ inú rere yín sí wa, Olúwa ẹ gbẹ́ yín wa. Torí pé yín ni Ọlọ́run tí ẹ ò yí padà. Olúwa ẹ gba ọpẹ́ wa. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Máa gbó Saamu Ṣíkàdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó.